Abdullahi ń jí epo dísù nínú táǹkì ibi iṣẹ́ ẹ̀ ló bá kú síbẹ̀. Kò sẹ́ni tó gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ikú ọkùnrin ẹni ọdún mọ́kàndínlógójì kan Jemila Abdullahi tí kò ní í ṣe ní kàyéfì tára abiyamọ ò sì ní í ta torí ikú oró àti ọ̀nà burúkú tọkùnrin náà gbà kú. Àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ni pé epo dísù iléeṣẹ́ tó ń bá ṣiṣẹ́ ni wọ́n ló ń jíbù lọ́wọ́ tí ọlọ́jọ́ fi dé lọ́jọ́ ajé Monday ọjọ́ 23 oṣù kínní ọdún yìí lágbègbè Ìkòròdú nípìnlẹ̀ Èkó. Aláròyé gbọ́ pé iṣẹ́ awakọ̀ ni Abdullahi ń ṣe nílé iṣẹ́ Kinlon ìyẹn Kinlon Company nílùú Ìkòròdú. Wọ́n ní níbi tó ti ń jí dísù bù láti inú àgbá epo ńlá iléeṣẹ́ náà sínú gálọ̀nù kan ló ti yọ̀ ṣubú sínú táǹkì ọ̀hún tó sì ṣe bẹ́ẹ̀ rì wọ ìsàlẹ̀ àgbá náà lọ. Àìríbi yọrí sókè láti ké gbàjarè tí kò sì sáàyè fún un láti mí atẹ́gùn kankan símú ló jẹ́ kíkú rẹ̀ yá kánkán. Lásìkò tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ṣàlàyé pé ní nǹkan bíi aago kan òru kọjá ìṣẹ́jú 15 ọjọ́ ajé Monday ọjọ́ 23 oṣù kínní ọdún yìí níléeṣẹ́ ọlọ́pàá gba ìpè pàjáwìrì pé ọkùnrin awakọ̀ típà iléeṣẹ́ Kinlon tó wà lágbègbè Kétu Eréyùn nílùú Ìkòròdú nípìnlẹ̀ Èkó yí bọ́ sínú àgbá ńlá kan tí epo dísù iléeṣẹ́ náà wà nínú ẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ rì lọ sísàlẹ̀ lásìkò tó ń jí epo bù lọ́wọ́. Ọ̀gá ọlọ́pàá tẹ̀sán Kétu Eréyùn tó ṣáájú ikọ̀ àwọn ọmọọṣẹ́ ẹ̀ tó kó sòdí lọ síbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n sọ pé wọ́n gbé òkú ọkùnrin náà tó ti wú kọjá bẹ́ẹ̀ jáde. Nígbà tí wọ́n gbé e jáde tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ọ̀kan nínú àwọn tí wọ́n ń wa ọkọ̀ típà iléeṣẹ́ náà tó ń jẹ́ Jemila Abdullahi ni olóògbé ọ̀hún. Iṣẹ́ àṣelàágùn tó gba àpapọ̀ àwọn agbófinró àtàwọn èèyàn kan láyìíká ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni wọ́n ṣe tí wọ́n fi rí òkú tó wú ọ̀hún gbé jáde nísàlẹ̀ táǹkì epo dísù tó rì sí. Hundeyin ní àwọn ti gbé òkú olóògbé lọ sí ilé ìgbókùpamọ́sí nílé ìwòsàn ńlá ìjọba tó wà nílùú Ẹ̀pẹ́ fún àyẹ̀wò. Bẹ́ẹ̀ ló fi kún un pé ìwádìí ṣì ń tẹ̀síwájú. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.